Ẹ kú dédé wòye mọ́mì mi. Ọlọ́run jẹ́ kí ajé ọmọ wa. Gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ mí, orúkọ tèmi ò yí padà. Orúkọ mi ni ojúlówó ọmọ Yorùbá tí gbogbo èèyàn mọ̀ mí sí. Àmọ́ mọ́mì mo fẹ́ kẹ́ bá ń dárúkọ yín fún gbogbo ilé. Orúkọ mi ni Mrs. Fẹ́mi Kẹ́hìndé. Mrs. Fẹ́mi Kẹ́hìndé. Ẹ dákun ọmọ ìlú wo ni? Ọmọ Àwó yìí ni mí. Ọmọ bíbí ìlú wo ni yín? Bẹ́ẹ̀ni. Inú mi dùn. Ṣé Mùsùlùmí ni yín àbí ọmọlẹ́yìn onígbàgbọ́? Ọmọlẹ́yìn Jésù. Ọmọlẹ́yìn Jésù ni yín. A dúpẹ́ f'Ọlọ́run. Látìgbà tí wọ́n ti bí yín sí ìlú Ìwó, pàápàá jùlọ látìgbà tí ọba wa Dr. Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́mi lóyè Télúwà tí wọ́n ti jẹ. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù, gbogbo àyàn ń pariwo lọ́tọ̀ ló sì gbé ọba Olúwo ọgbẹ́sìn lórí ó ṣe kinní kan. Ǹjẹ́ ní ẹgbá wuyewuye pé ọba Olúwo ó níjà pẹ̀lú àwọn ẹlẹ́sìn ìgbàgbọ́ nílùú Ìwó bí lágbàdo ti jẹ́? Ọba ìyọba dáadáa ni, ọba tí kì í gbìjọ Ọlọ́run ni, tọ́lọ́run ń gbìjà rẹ̀ fún ara rẹ̀. Níjọ́ tí mo ti mọ ọba yìí, kódà àwa kìrìsìtẹ́nì bá tó ní ìpéjọ papọ̀ tá a bá ń ṣe ìsọjí, àmọ́ ẹ̀yìn fáìtì ọba wa wo tuntun wá, yóò tún gba microphone, yóò tún kọrin onígbàgbọ́, yóò tún wá sáàrin, yóò tún jó. Tinú rẹ̀ ó sì dùn. Ẹ ṣeun ìyá wa. Ká tó wá máa lọ, ẹlẹ́ẹ̀kejì ni pé àdúgbò tẹ́ ẹ wà, gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé Mùsùlùmí pọ̀ ní Ìwó tòótọ́, ládùúgbò tẹ́ wá wà nínú àwọn oníbàárà yín, torí pé mo ṣe ń wò lẹ́nu ìsìn ó dàbí ẹni pé pọ̀nmọ́kọ́mọ́ wúre ni mọ́mì, pọ̀nmọ́ rèé, a sì ń bọ̀ ń bẹ̀. Nínú àwọn oníbàárà yín tí wọ́n ń bá yín rajà àtàwọn aládùúgbò yín tẹ́ jọ ń gbé bí wọ́n ṣe jẹ́ Mùsùlùmí, ǹjẹ́ ní gbẹ́mi sí omi ò tó máa ń ṣẹlẹ̀ láàrin yín tó jẹ mọ́rú ẹ̀sìn bẹ́ẹ̀ jíjẹ ẹ̀sìn yín bára yín fa wàhálà ẹ̀sìn? Pẹ́ẹ́pẹ́ wọ́n fẹ́ràn Ọlọ́run nínú ayé mi. Wọ́n fẹ́ràn Ọlọ́run lára yín, wọ́n ti fẹ́ràn ẹ̀sìn tẹ́ ń sìn, kò sí wàhálà kankan pàápàá. Kò sí rárá. Ṣé wọ́n torí pé ẹjọ́ onígbàgbọ́ ní táwọn wá jẹ́ Mùsùlùmí wọn wá rajà lọ́wọ́ yín àbí? Àwọn gan lọ́pọ̀ jù náà rajà lọ́wọ́ mi. Mùsùlùmí gan lọ́pọ̀ jù náà tí ń bá yín rajà jù. Bẹ́ẹ̀ni. Kò sì sí wàhálà kankan. Kò sí wàhálà kankan. Àárín yín sì gún régé. Ó gún régé torí pé mo gbìjọ Ọlọ́run. Ẹ̀yin yẹn wa gẹ́gẹ́ bí n tá ń bá lọ, n tá fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ìlú Ìwó ìlú fàyàbalẹ̀ ni, kò sí wàhálà ń tọ́jọ mọ́ ìjà ẹ̀sìn àti onígbàgbọ́ o àti Mùsùlùmí o, kódà oníṣẹ̀ṣe àjọ ń ṣàṣepọ̀ tí ò sí wàhálà kankan pàápàá. Tẹ́ ẹ bá ń gbọ́ lókèrè pé kinní kan wọ́n ń jàjẹ́ ẹ̀sìn o, ọba Olúwo ọ̀dá wàhálà ẹ̀sìn làwọn kan bẹ́ẹ̀ ń wo, ọ̀rọ̀ òkèrè ni bí òlé kan yóò dín. Ẹgbẹ́ lẹ́nu ìyá báyìí nìsín fúnra náà fẹnu ara wọn sọ́wọ́ kèsì pa kò sí ọ lẹ́nu o. Ká tó wá máa lọ mọ́mì, mo wulẹ̀ ó dà pé pọ̀nmọ́ ni tó wà nílẹ̀ yìí. Pọ̀nmọ́ Ìjẹ̀bú lélẹ̀. Ṣé pọ̀nmọ́ tó póríṣiríṣi ni? Ó póríṣiríṣi, Ìjẹ̀bú wà, tọ̀yọ́ wà. Bẹ́ẹ̀ ṣe ágé lẹ́nu ìrìn sáwọn tí ó ṣe jẹ nìkan lẹ́ ń tà fún àbí? Àwọn tí ó tún tà. Àwọn tí ó tún tà. Bẹ́ẹ̀ ni a máa kà níbí. Wọ́n tún á kà lọ́dọ̀ yín báyìí tí wọ́n lọ tún tà. Bẹ́ẹ̀ ni. Ṣé ní Ìwó nìkan lẹ wá ń tà síbẹ̀ àbí àwọn tó wá máa rà láti ìlú mi? À ń tà sílé Gbókúta, Tẹlẹmù, Onípọ̀nà Ọ̀gbá. Owó bẹ́ẹ̀ sì ń dákọ̀ náà súnmọ́ wò. Tá a bá rẹ̀ tó wá pé bẹ́ẹ̀ òpé bẹ́ẹ̀ nìsín bẹ́ẹ̀ rú Èkó àbí Ìbàdàn àbí ìlú mi tó jẹ́ bí ilẹ̀ Ìgbò kankan tó bá wá tó lóun fẹ́ kó ní ọkọ̀ yàtọ̀ tó fẹ́ kó lọ́wọ́ lọ́ta. Ètò àkọọ́lẹ̀ ara Port-Harcourt ló ní. Dákun máa ń gbé kámẹ́rà sílẹ̀. Ẹni tó wà lọ́ọ̀kan ara Port-Harcourt ló ní. Ara Pọ̀tá ló ní ní ìpínlẹ̀ Ifá lọ́hùn ní tẹ́ kó lẹ́ ń lọ báwọn. Ṣé ẹ ti gbọ́ ìyẹn wa? Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn pọ̀nmọ́ Ìjẹ̀bú lélẹ̀ o. Ó sì dínwó. Òun ni mọ́mì wa ń tà. Ẹgbẹ̀rún 8 àtààbọ̀ là ń tọwọ́ kan. Lówó tí ògùn pa. Ṣé ẹ ti gbọ́ báyìí nísìn? Ẹgbẹ̀rún 8 àti àpò 2 àbọ̀ tó lóyìnbó gbé ní 8,500. Àǹtá ńlá ní 21,000. Ni wọ́n ń ta ọwọ́ kan ní ńlá bẹ̀. Wọ́n ní 20 ẹgbẹ̀rún àtẹgbẹ̀rún kan ti ṣe 21,000 làwọn ń ta. Iye tí wọ́n ń tà kọ̀ọ̀kan ni wọ́n ń sọ. Ẹ wò ká má dé ìnàpẹ́nu kí ọ̀rọ̀ náà má lọ jù. Wọ́n fi mọ́mí ẹ̀dá kun ṣé pọ̀nmọ́ nìkan lè ń tà ní àbẹ́tún ta nǹkan. Ẹ̀tún ta ẹja náà. Sí ẹja náà ẹ̀tún lè yẹn tẹ́ bá wọn. Yẹn tà ń sọ́kùnrin àbáwọn olóúnjẹ. Bó ṣe àwọ̀ ẹni ìsìn báyìí tá bá rí àwọn tó wà ní òkè òkun lọ́hùn bí Amẹ́ríkà bí UK ẹ̀tún lè yẹn fún wọn tẹ́ pé ẹ̀ bá wọn gbé ránṣẹ́ lọ sọ́hùn. Tí ò ní lédè kankan tí ó gbé dáadáa. Ọwọ́ dàbí ẹni pé ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí lórí àwọn tó bá nífẹ̀ẹ́ sí ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ dákun. 091 28 81 1091 ẹ bá ń tó pè lẹ́ẹ̀kan sí mọ́mí. 091 28 81 1091 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mọ́mí wà lẹ́gbọ́ yìí ní táwọn wà fún ni pé wọ́n ń ta pọ̀nmọ́ ní bẹ́ẹ̀ bá ti fẹ́ rà bẹ́ẹ̀ bá fẹ́ tún ta ẹ rí lọ́dọ̀ wọn
bẹ́ẹ̀ bá sì ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ bá fẹ́ kí wọ́n bá yín yan ẹja tí ó gbẹ dáadáa pàápàá jùlọ àwọn ẹja aborí kankan wọ́n lè bá yín rà tí wọ́n bá yín yan tí ó gbẹ dáadáa tẹ́ pé nígbà tí wọ́n bá gbé ránṣẹ́ sóhun kò ní bàjẹ́ nǹkan kò ní yọ̀dẹ̀ kò ní ṣe kankan ojú ọmọ Yorùbá èyí tí mo ní kí n mú wá fún yín ní òní rèé àdúrà ọgbà ojú òní tiwa á tún mọ pàdé ẹ ṣeun ó dàbọ̀.